máa gbọ́ ní internationally àjọ tó ń múrí sófin tó mú òfin jù ní kóòtù àgbáyé oní ọ̀dà pé ń tọ́ ráìtì ní tí ọ̀ ráìtì nílẹ̀ fún àgbáyé o wọ́n wá gbé Ísírẹ́lì lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ fúlàjì lórí ọ̀rọ̀ ìlú tó ní fúlàjì ipe kí àjọ àgbáyé kọ́ da ta lọ́jàre àwọn Palestinian àti ẹni fúlàjì ní àbí Ísírẹ́lì ti ń pa wọ́n jẹjẹjúmọ́ tó ti pa 70,000 láàrin October 2023 sí ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí láàrin ọdún méjì péré ó ti pa èèyàn 70,000 plus ó ti wó gbogbo ilé wọn pátá gbogbo yunifásitì bíi 5 tí ń bẹ ní Gaza ó destroy gbogbo ẹ̀ omi wọn tí wọ́n mu ó destroy rẹ̀ títí tí wọ́n ń tọ̀ ó destroy rẹ̀ gbogbo secondary school ó destroy rẹ̀ 80% ilé táwọn èèyàn ń gbé ó destroy rẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé wá dìde gbogbo ẹni tó dá ẹjọ́ Christian lọ́pọ̀lọpọ̀ wọn Muslim ti ń bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ 10 Muslim ti bẹ́ẹ̀ ò jẹ́ ọ̀kan lọ ta ló wà lọ ilé ẹjọ́ South Africa ta ni president wọn Christian olórí ìgbàlódé Christian àwọn aláyà tí wọ́n kó lọ Christian ojú kan pé a rí journalist bóyá nítorí pé bóyá ẹni tó mọ̀ máa ń support èmi ò support ẹ̀ in politics mi ò ní party bó ṣe rí mi èyí ni mo máa ń ṣe nínú politics ibi aráàlú bá sì wà ní ìtakò bẹ̀ tára bá ní ìmọ̀ pariwo pé aráàlú ni aráàlú táráàlú bá ń fẹ́ nǹkan tó bá ń kórìíra nǹkan ní tí wọ́n fẹ́ láàfẹ́ ní tí wọ́n kórìíra láti kíni láàkórìíra tó bá di pé táráàlú wá ń fẹ́ àbí tí ń kọ́ ọwọ́ àtàkẹ́sẹ̀ ni àmọ̀ sàlẹ̀ ìfọ́láàrú èyí kò fẹ́ ṣètàwá mu nítorí èyí ti aráàlú because aráàlú ẹ̀tọ́ ẹ̀ oníkan darí rẹ̀ dáadáa ẹ̀tọ́ ẹ̀ oníkan wà ní àlàáfíà mo rí journalist kan tó yẹ pé ọ̀kan náà àwọn gómìnà àbí àwọn tó wà lókè lọ́jẹ́ journalist fún lónà wá post dáadáa ó dẹ̀ lu ko ọdẹ ní ẹni ó máa ti ń support flag ni alọ́pọ̀ jù lágbàáyé ṣé oko ibi tó wà sọ àgbẹ̀ Nàìjíríà àwa ò mọ nǹkan ọ̀pọ̀lọpọ̀ kan tí ń lọ ní international sí ìdásí gan bẹ́ẹ̀ tí ó lè rò bí gbogbo abákan náà ni àwọn kan lajú jura wa lọ ọ̀n bẹ́ẹ̀ ni mùsùlùmí tó lajú tó gbọ́dọ̀ mọ Yéṣu Palestine ọ̀n bẹ́ẹ̀ ni mùsùlùmí tí ò lajú tí ò ní mọ̀ ẹ̀sìn ṣàlàyé fún ni ọ̀n bẹ́ẹ̀ ni Christian tó lajú tó mọ̀ nípa Yéṣu Palestine yóò mọ support ẹni bíi Fani Káyọ̀dé ẹ̀rọ náà ti dàgbà sọ́dọ̀ báyìí Tinubu ti yàn ní àbàsádọ̀ ara àwọn most prominent supporter of Palestine ni kò gbé pamọ́ lọ sí pé ìjẹ́ wàá bá ọ̀rọ̀ Palestine bẹ́ẹ̀ wàá wí àwọn ọ̀rọ̀ tó lé tí fi support Palestine because ó lajú ìwọ tó ń takò wá ìsáyẹ̀dà kan pé ọmọ ni tàbí ọ̀tẹ̀ ni ọ̀fẹ́ jí ọmọ tàbí kọ́ ọjọ́ tọ̀ náà tó bá jẹ́ tọ̀ náà àwọn ọ̀wọ́rì tí if anybody tó bá dì pẹ̀lú wa lórí èyí àárán lẹ́wọ̀n pẹ̀lú òfin Nàìjíríà lọ́kọ́ lè sí flag tó ń takò yìí o òun ló ní wọn lọ́mọ kọ́ ẹ́mbásì wọn sí Àbújá ó ti lé lógún ọdún tẹ́mbásì ti wà l'Àbújá o flag sí bẹ́ẹ̀ gẹ̀gẹ̀ bàbá yìí o flag yìí ṣe criminal tó fẹ́ pé criminal owó olóde yìí o nítorí kó o béèrè nípa rẹ̀ tó o ṣe kí ni o tó o béèrè sórí kò síbi tó fẹ́ gbé wọ̀ bọ́ọ̀lù fẹ́ sọ̀tẹ̀ lẹ́nu kiri yó ibi Christian ni àwọn fẹ́ sọ̀tẹ̀ gẹ́gẹ́ bí Christian àwọn Christian ẹgbẹ́ rẹ̀ ni wọ́n rọ̀bì sí àti àwọn pásítọ̀ Nàìjíríà tí wọ́n rọ̀bì sí Israel fẹ́ support Palestine tó pọ̀ torí pé wọ́n gbẹ́ wọn dẹ̀ lajú ibi náà sí àwọn àfa local àfa tó lọ sí international conference tí èsì ẹ̀kọ́ tí èsì méjì tí èsì mẹ́ta ìtọ́jọ́ ti èyí gan yóò tó mẹ́rin mo lọ sí course international àbí wọ́n lọ sí course ìdánpò ní textbook networking mo lọ sí ní outside so networking pé kò relate mọ́ mo ṣe wáyé mo relate mọ́ àwọn àjọ tí ń rí sí àlàáfíà àgbáyé báwo làlàáfíà ṣe máa wà káàkiri àgbáyé mẹ́mbà ni mí mo relate mọ́ àjọ mùsùlùmí tó ń rí sí ọ̀rọ̀ Palestine yìí mo relate mọ́ àjọ mùsùlùmí tó ń rí sí mọ́sálásí tí ń bẹ Palestine tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa tọ́jára in tí mùsùlùmí fi ka ọ̀rọ̀ ikún mo relate mọ́ àwọn tí wọ́n wà ràn lọ́wọ́ fún àwọn tí wọ́n ti wọlé wọn àtàwọn ọmọ òrukàn kì í ṣe ní Palestine nìkan àti lágbàáyé oríṣiríṣi àjọ níbẹ̀ àwa àti Christian láti jọ wà ń bẹ̀ ẹni tó jẹ́ lórí Catholic ní Palestine lónìí ọ̀rẹ́ mi ni a pàdé ní Lebanon a tó pàdé ní Syria ìjókòó kíra wa ìjókòó tó pọ̀ pa Christian pọ̀ pa Muslim pọ̀ lórí ọ̀rọ̀ àlàáfíà àti the right of return àwọn tí wọ́n lé lu wọn àjọ àgbáyé sọ pé wọ́n gbọ́dọ̀ padà sí ìlú wọn kóòtù àgbáyé ni wọ́n gbọ́dọ̀ padà sí ìlú wọn àwọn lọ sí conference lórí the right of return àwọn àti Christian àjọ pàdé àtàwọn journalist wọ́n kàn rọ bí ìṣe tó bá gbé jáde pé ọ̀n tako flag yìí tó gbé ẹlú kó mọ́ra yín lẹ́bíjọ́ ń sọ láàrin ara yín kò sí tako tó máa gbọ́ ní internationally àjọ tó ń múrí sófin tó mú òfin jù ní kóòtù àgbáyé oní ọ̀dà pé ń tọ́ right ní tí ọ̀ right nílẹ̀ fún àgbáyé o wọ́n wá gbé Israeli lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ flag yìí lórí ọ̀rọ̀ ìlú tó ní flag yìí ipe kí àjọ àgbáyé kọ́ da ta lọ́jàre àwọn Palestinian àti ẹni flag ní àbí Israeli ti ń pa wọ́n jẹjẹjúmọ́ tó ti pa 70,000 láàrin October 2023 sí ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí láàrin ọdún méjì péré ó ti pa èèyàn 70,000 plus ó ti wó gbogbo ilé wọn pátá gbogbo yunifásitì bíi 5 tí ń bẹ ní Gaza ó destroy gbogbo ẹ̀ omi wọn tí wọ́n mu ó destroy rẹ̀ títí tí wọ́n ń tọ̀ ó destroy rẹ̀ gbogbo secondary school ó destroy rẹ̀ 80% ilé táwọn èèyàn gbé ó destroy rẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé wá dìde gbogbo ẹni tó dá ẹjọ́ Christian lọ́pọ̀lọpọ̀ Muslim ti ń bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ 10 Muslim ti bẹ́ẹ̀ òjò ẹ̀kan lọ ta ló wà lọ ilé ẹjọ́ South Africa ta ni president wọn Christian olórí ìgbàlódé Christian àwọn aláyà tí wọ́n kó lọ Christian because orí wọn ò burú wọn ò dẹ̀ lúkó orí wọn straight bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe àìmọ̀ká máa sọ̀rọ̀ di dìdẹ̀rìn tàbí kọ́ sọ di wèrè tàbí kọ́ máa sọ̀rọ̀ bí dìdẹ̀rìn tàbí kọ́ máa sọ̀rọ̀ bí wèrè nítorí àìmọ̀ká wọ́n jẹ́ wọ́n pè wèrè tàbí dìdẹ̀rìn kánú méjèèjì wọ́n pè ó pẹ̀lú kọ́ ọmọ tako fúláàjì àwọn òkú tí wọ́n pa wọ́n lọ́nà àìtọ́
àjọ ìṣọ̀kan àgbáyé ó wá ti dá ẹjọ́ ẹgbọ́ ó ti dá ẹjọ́ gbogbo kọ́ńtì tó bá ń tẹ̀lé òfin àgbáyé wọn ò bí olórí Ísírẹ́lì dá kó débẹ̀ lónìí gbogbo kọ́ńtì tó bá ń tẹ̀lé òfin àgbáyé wọn à bí olórí Ísírẹ́lì dá kó débẹ̀ tó bá débẹ̀ wọn àrẹsẹ̀ wọn àfàlẹ́ àjọ yẹn lọ́wọ́ wọn àti mọ́lé wọn ẹ̀ṣẹ̀ àdẹ́jọ́ rẹ̀ pé kó lọ pa wọn ti declare rẹ̀ pé àti kọ́ńtì rẹ̀ ti ń ṣe wọn ti jẹ̀bi òfin àgbáyé wọn ti jẹ̀bi òfin ìpànìyàn lọ́nà tí ó tọ́ ìwọ tó wá jẹ́ lórí àtolórí ọmọ ogun àtàwọn ọmọ ogun yín tọ́wọ́ bá bà criminal nìyí world criminal náà olórí country Israel ti ń takò yìí àwọn yìí wọ́n wá pè ní àwọn tí wọ́n yàn jẹ àwọn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ ní ìsìn gbogbo àgbáyé tí ń fi ìrànlọ́wọ́ ránṣẹ́ sí wọn lóúnjẹ tí wọ́n máa jẹ wọ́n ẹ̀sẹ̀ bá wọn sẹ́ndì oúnjẹ láti ta ni wọ́n lómi gan wọ́n ẹ̀sẹ̀ bá wọn sẹ́ndì omi láti Egypt Jordan wọ́n níná sólà lọ́pọ̀lọpọ̀ wọn tó bá yàn kàtàkàtà wọ́n ti bá gbóná wọn jẹ́ omi wọn tí gbogbo olú yẹn lò wọ́n bàjẹ́ chance irú ẹ̀ sí sẹ́yìn ìjà tí wọ́n jà lọ́kùtòbá ìjà ẹ̀kọ́ ní bẹ̀rẹ̀ over 20,000 ọmọ ìlú wọn ní bẹ lọ́wọ́ Israel tó kó síbẹ̀ inú ẹ̀wọ̀n tẹ́ pé sẹ́yìn bá pọ̀ jù mẹ́ gẹ́gẹ́ bí òfin Israel gẹ́gẹ́ fúnra rẹ̀ kò gbọ́dọ̀ gba ju 15,000 lọ ẹ tó wá kó 15,000 náà àwọn ọmọ ìlú olù ẹ ti kó síbẹ̀ ẹ tó wá lọ kó èèyàn míì sí over 5,000 míì sí ẹ release àwọn aráàlú wa ìkejì mọ́sálásí asọ́tẹ̀ ń wọbẹ̀ tẹ́ náà yàn ẹlòmíì ẹ pa ẹlòmíì ẹ hùn dẹ̀ mọ́sálásí nígbà míì ẹ dọ̀tí ẹ fọ gíláàsì ẹ ba ilẹ̀kùn jẹ́ ẹ fi mọ́sálásí wálẹ̀ kì í ṣe tẹ́ḿpù yín ẹ kó mọ́sálásí wa òun ló bíjà yẹn o ní fresh bó tilẹ̀ jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń pa wọ́n di owó kù ọ̀la táwọn bọ́ra yìí táwọn náà gbọ̀wọ́ láwọn Palestine tí wọ́n wá gbọ́wọ́ tí wọ́n gbé ní wọ́n sì ń pa wọ́n ní wọ́n sì ń jù wọ́n sí inú ẹ̀wọ̀n ẹnìkan bẹ̀ ń wo nìkáwù rẹ̀ lọ́wọ́ báyìí ni lẹ́yìn 20 years tó wá sí nìká padà nígbà tí ìyàwó gan ti gbó ẹgbẹ́ pé èèbò má tètè gbó lárúbá náà má tètè gbó ìyàwó ti gbó òun gan ti dàgbà kó tó di pé ó gbéyàwó ẹnìkan bẹ̀ ojú ẹ̀ ni wọ́n fi pa ìyàwó ẹ̀ méjèèjì àtàwọn ọmọ ẹ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé náà jù sẹ́wọ̀n lẹ́yìn 10 years náà tó release ẹ̀ pé tó release ẹ̀ nítorí pé àwọn náà gbọ́wọ́ pé ẹ̀ lè mọ̀ sí sáwọn àwọn náà bá kú díẹ̀ nínú àwọn Israeli tẹ́ẹ̀ bá ti release àwọn aráàlú àwọn náà ní release àwọn aráàlú yín ìjà tó ti ń bẹ tipẹ́tipẹ́ nítorí kí wọ́n lè wá sọ pé wọ́n ti mú àwọn èèyàn ilẹ̀ Israel àwọn ti ní plan tẹ́lẹ̀ ti ní plan tẹ́lẹ̀ kó wọ́n fẹ́ disturb Palestine ló wá bẹ̀rẹ̀ sí máa pa wọ́n wọ́n sọ pé àwọn release àwọn èèyàn yín ṣùgbọ́n iná release èèyàn more than 20,000 tó ń bẹnu ẹ̀wọ̀n yín lẹ́wọ̀n tó pé gbogbo àwọn tó wọ ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tẹ́ gbalẹ̀ wa tán táwọn wá ní no ẹ gbọ́dọ̀ free àwọn ẹ gbọ́dọ̀ filẹ̀ àwọn lẹ́lọ́ kó wọn àwọn náà wá kó díẹ̀ náà àwọn èèyàn yín rédíò ju bí 1,000 lọ ẹgẹ́ 1,000 plus lọ ẹ bá wa release more than 20,000 àwọn méjèèjì pọ̀ mbẹ́ àwọn obìnrin pọ̀ mbẹ́ tí wọ́n sẹ̀ àjọ àwọn tí sì ń dá sí lágbàáyé náà sọpọ́dà Israel èèyàn mélòó ló release àwọn bọ́lá yẹn sì rẹ̀ dì bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo èèyàn tí wọ́n kó pátápátá wọn fi hàn kẹsí wọn ẹni tó bá kú lọ́wọ́ wọn fún Israel lọ pa fún ẹ̀ ní àwọn òkú tí wọ́n release lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òkú yẹn wọ́n lọ wú wọn láti inú èpè ni pẹ̀lú bọ́ọ̀bù tí Israel ń lò pé ẹ pa àwọn ọmọ ìlú àwọn mọ́ àwọn bọ́dà yìí bọ́ọ̀bù yẹn á wọlẹ̀ á dẹ̀ gbé gbogbo ibi tí wọ́n bá wà á gbé sókè á dẹ̀ bò yóò wú ilẹ̀ báyìí gbàtẹ́ bá máa wá èèyàn tí mẹ́bẹ̀ káàkiri wọ́n ti sin wọn sábẹ́ ìpẹ́ ẹ̀sẹ̀ lọ gbé àwọn irinṣẹ́ tó lágbára wá láti wá wú ilẹ̀ ni wọn náà làwọn èèyàn tí wọ́n release tó kú ẹnìkan péré báyìí síbẹ̀ wọ́n tó ń pa wọ́n dànù lẹ́yìn ìgbà tájọ àgbáyé sọ pé ẹ stop Security Council sọ pé ẹ stop wọn ò stop wọn ò fọjọ́ kan stop àwa wá dìde gẹ́gẹ́ bí n tó yé àwa mẹ́mbà kẹ́ni ìlà wà lágbàáyé mẹ́mbà ajàfẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé àwa kódà bẹ́ẹ̀ yọ̀ọ̀bá kúrò Nàìjíríà gan ó sì lè lajú tó bá ń wọ́ọ̀chì íńtánẹ́ẹ̀tì mọ́ wọ́ọ̀chì péèjì àwọn tí wọ́n jẹ́ amòfin àbájáfẹ́tọ̀ ọmọnìyàn ní Europe mọ́ wò ti lágbára mọ́ wò ti mùsùlùmí ti Europe ní kọ́ mọ́ wò wọ́n máa support wa torí pé tí gbogbo wọn sọ nìyẹn gbogbo university America lọ́wọ́lọ́wọ́ báyìí àtọ̀pọ̀lọpọ̀ university ní Britain ìjẹ́ support rẹ̀ flag ni àwọn ọmọ tí ń graduate wọ́n na flag aláwọn tí wọ́n ń kọ tẹ́ ń kọrin àwọn tí ń rap tó pé thousands yorùbá ìdínwó àwájú wọn tí wọ́n rap wọ́n na flag sókè wọ́n dẹ̀ support Palestine tá ni wọ́ Ronaldo agbábọ́ọ̀lù àgbà tá a mọ̀ flag wọ́n na sókè wọ́n support ẹ̀ so olùkọ́ ni kí ló ń ṣe ọ́ wọ́n na flag sókè láti wọ́n bẹ̀rẹ̀ sí máa gbó kí ló ń ṣe ọ́ ṣé ìkàmí ń bẹ́ẹ̀ tó ju flag lọ ni àwọn tí ń na flag sókè ọjọ́ ti pẹ́ ọlọ́pàá ò lè mú wa ọlọ́pàá mú òfin SS ò lè mú wa SS mú òfin kódà tẹ́ bá kọ wọ́n fà létí pé wá Nàìjíríà deputy àbí vice president ọlọ United Nations láìpẹ́ yìí lọ́ka ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ tàbí ó wà lórí YouTube òun náà support flag ni ó support Palestine níbo ló ti wá rí ìbọn ní àná òkè ní àbádàlágbé òkè èkejì sáà kọ́lẹ̀ nìkan ni sọ fún ata alákọlù tó fi ń ìfá àtàsí padà bọ̀ wá gbẹ̀yìn kan lọ sílé ẹjọ́ àwọn àfọlọ́pàá mú yín wọ́n á gbé yín láìpẹ́ lórí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ jáde àwọn lọ́yà máa dì pẹ̀lú yín a ti report yín fún legal department wa wọ́n á dì pẹ̀lú yín láìpẹ́ àwọn ibi tá a bá ti ń dó ń bì mọ̀ pé àwọn country kan lágbàáyé ní tí à ń wí òun náà ń wí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ní làákàyè both Muslim and Christian lórí Christian tó wà pa wà bẹ́ẹ̀ náà Muslim tó wà pa wà ìtí ó sì wà pa náà méjèèjì náà wà tẹ̀ tó nídìí kó kọ́mọ tí ọmọ tọkàn fọ́nú ebi mélòó bá ti àmọ̀ kẹ́ yóò sì dalẹ̀ yóò fi sùúrù sí torí wọ́n padà pè ọ́ lẹ́gọ̀ èyí máa
kí ni bẹ́ẹ̀